Ṣé ń gbọ́ dàsúpẹ́ tó ń tagbó obìnrin dúdú pẹ́ tó ń tagbó tó bá yẹ kó ti fún lówó ó máa rówó ẹ̀ lọ́nbẹ̀ ẹ̀ tó kọ́ òkè dàsúpẹ́. Èmi ń sìn mo mọ̀ kẹ́kọ̀ọ́ tọ́lọ́run fẹ́ ni mò ń ṣe. Lórí yẹn Naira Marley náà kó máa kọrin lọ kí lórúkọ ẹ̀ náà kó máa kọrin lọ gbogbo àwọn olórin hip hop yẹn. Kó máa kọ nǹkan tí wọ́n bá sọ lọ yí fẹ́ gbọ́ tí wọ́n bá ti kọ nǹkan tí ò dáa. Ẹ̀yin àfà ṣẹ́rí tẹ dálẹ̀ ṣẹ́rí tẹ dálẹ̀ èmi ò sí ń bẹ̀ o ṣẹ́rí tẹ dálẹ̀ Nàìjíríà. Èmi kọrin o mo dẹ̀ máa kọrin mi àtàmàlìkì yá mà tí tọ́lọ́run ò fẹ́ ni mo ní ṣe máa múra dáadáa máa ṣe dáadáa. Ọ̀pọ̀ gbogbo ẹ̀rí tó bá lè wù kó wáyé kò kò sọ̀rọ̀. sí ẹ̀rí kankan mọ́ torí pé lọ́jọ́ tí ànábì wọ́n lu Pàdé ànábì. yes. Okay, ní church mímbọ̀. Wọ́n ti ṣe mọ̀lúd ní Mọ̀dínà ní sí ibi tó pin súnà pin sí nìyẹn. Alájà níjọ́ tó pàdé ànábì yẹn tó bá jẹ́ pé sórí yẹn ò rí ni o. Ó rí o. Mo ti gbọ́ mi ò jiyàn níjọ́ yẹn tó lùlù pàdé ànábì àyà kọ́má mutí kò ti sọ̀kalẹ̀ àyà kọ́má ṣe ṣìnà kò ti sọ̀kalẹ̀ àyà kọ́má tàbí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. Adọ́pẹ́ fún ọba Adẹ́dàá tí ó sì wá ní Mùsùlùmí tó sì kádàrá kí oríire ó máa ṣe déédéé wa. Àfẹnukò Ọlọ́run àti àdánìkànṣe rẹ̀ a fi bẹ́ẹ̀ oríire náà ọba Adẹ́dàá ó jọ̀ọ́ kó jẹ́ ká gbé pàdé òun lọ́dọ̀ ọ̀gbìn Al-Qiyama. Ọ̀rọ̀ mẹ́ta kan màá kàn sáré kàn mọ́ sí nítorí ìmọ̀ pé ọjọ́ ti lọ tó báyìí. Nǹkan sáré kàn mọ́ sí kó tó di pé a lọ kírun asri. Ọmọ ìyá mi mò ń fi ọlọ́kàn balẹ̀ wípé ntọ́ba Adẹ́dàá ọba ti program pé yóò ṣẹlẹ̀ ṣẹ̀dá kò ní ṣẹlẹ̀. Ìtọ́ba wà lákọọ́lẹ̀ nìkan òun náà ni ó ṣẹlẹ̀. Ọmọ ni ó wà kún fàdúà Ànábì wa Muhammad fi wá lọ́kàn balẹ̀ pé ad-du'a'u yanfa'u mimma nazala wa mimma lam yanzil. Nínú àwọn iṣẹ́ tádùá máa ṣe òun náà ni wípé in tó ti ṣẹlẹ̀ àdúrà máa ń ṣàǹfààní fún tó ti ṣẹlẹ̀ wa mimma lam yanzil àti in tí ò tí ì ṣẹlẹ̀ in tó ti ṣẹlẹ̀ tá a ti rí ok àwọn àgídìgbò náà ti gbé ọ̀rọ̀ yìí Allahu Akbar. Àlùmọ́ Ànábì sallallahu alaihi wasallam máa gbìyànjú àti kan shorten ọ̀rọ̀ mi ní alẹ́ yìí. So inú ọ̀rọ̀ mi alákọ̀ọ́kọ́ inú àwọn nǹkan mẹ́ta kan tó gbajúgbajà ó ní pé fídíò bàbá kan jáde nínú àwọn àfáà so mi mọ ìlú tí ok àwọn àgídìgbò náà ti gbé ọ̀rọ̀ yìí Allahu Akbar. Mo fẹ́ confirm voice yẹn ni ẹ má bínú. Mo dàgbà kó jáde. So mi mọ ìlú tí bàbá náà wà kí wọ́n kọ́ gbé fídíò bàbá náà wá. So àwọn ẹlẹ́bọ gbé fídíò wọ́n pín káàkiri ọ̀rọ̀ ẹ̀gbọ́n kálukú náà ti bá ẹ má bínú pé mi ń gé ọmọbìnrin tó gbérun orí síbẹ̀ orí péjì ẹ̀ mo ti rí ni o. Ìbá ti gbé kó ń bẹ̀. So that's your sin. So kí n lè bá rí gé kéékèèké ló jẹ́ kí n mo ṣe ń kí Magribi tán ni mò ń sáré pàdé ẹ̀ mò ń sáré kọ́pì ẹ̀ sọ́wọ́. So dákun àwọn tá a bá ti ń wọlé àní ṣe introduction púpọ̀ á kàn sáré máa lọ síbi àwọn pọ́ìntì wa yìí. Tí ọ́díò yẹn bá wá clear ẹ dákun ẹ jẹ́ kí n mọ̀ tí ò bá clear ká lè repeat ẹ̀. Ọlọ́ni ẹ bá wọn jà ẹ jà wọn lógun. Wọ́n kò zúúrù kẹ́ mú wọn lẹ́rú. Wọ́n zùrúhù
ẹ tilẹ̀kùn mọ́ wọn mọ́lé ẹ sédè mọ́ wọn ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lókun wọn gbọ́dọ̀ lọ ọjà ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ gbọ́dọ̀ jáde agbọ́dọ̀ ní yíká ẹ sédè mọ́ wọn. àwa mùsùlùmí lálẹ́tọ̀ọ́ àti ṣe kèfèrí mọ́lé kì í ṣe kèfèrí ni ó lẹ́tọ̀ọ́ àti ṣe wa mọ́lé. ẹ̀yà múra sí ọlọ́run bá yẹn ojú ẹ̀. wakihudu lahum kullu mursadin bí tọ́ba ti bá wọn ẹ̀fìdí wọn gúnlẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀ bá wọn ní mo bá tọ́ fa pamọ́ sí ẹ̀dì wọn bẹ̀ ẹ̀dì wọn bẹ̀ ẹ̀ tilẹ̀kùn wọn bẹ̀ ntọ́lọ́ sọ náà gbọ́ nínú. mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi pé n tó yẹ kẹ́sì tẹ́ ẹ̀ bá ṣe lórí ẹnìkan tẹ́ni ẹnìyẹn yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀ máa fún ẹ bẹ́ẹ̀ yìí o ohun tó yẹ kẹ́sì fún yàn tẹ́ ẹ̀ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yìí o ẹni tó yẹ kẹ́ àárẹ̀ tiẹ̀ tẹ́ ẹ̀ bá àárẹ̀ tiẹ̀ òun àárẹ̀ tì í. yorùbá ní àìtètè mólè olè mólókù abẹ́kọ̀ọ́ olè ó mú yín tí ẹ̀ tí ibi tí wọ́n pe olè tó lè tó ń pe olè lólè tó ń pe oníkan lólè oníkan ni wọ́n mú. owó lọ́ra wọn kìfìrí násàrò kan làkà fún yìí. tẹ́ẹ̀fù mọ̀ pé ogun kájagun ó ń bẹ́ẹ̀ lẹ́nu Islam. tẹ́ ẹ bá fẹ́ jagun ẹ wà desperate láti jagun bí akẹ́kọ̀ọ́ wa fèsì wọn. so fídíò aláwọ̀kọ́ tí ọlọ́run kádàrá kí n kọ́kọ́ rí so bí mo sọ wá pàdé fídíò yìí mo wá rí kan nínú àwọn ọ̀dọ́ àfáà kan wọ́n kàn mọ́ sọ̀rọ̀ yìí àmọ́ ọ̀nà tí wọ́n gbà kàn mọ́ sí wọ́n dojú mímọ̀ rú ń bẹ̀ so ká ní mo ti rí láti bí irú àárọ̀ ìbá ti gé gbogbo tí mo fẹ́ lò ń bẹ̀ pamọ́ àmọ́ ó súnmọ́ ká àfáà yìí náà máa bá fídíò mi pàdé àfáà yìí náà àwọn tó kẹ́kọ̀ọ́ Al-Azhar ni àmọ́ tí ò ní jẹun waste energy mi lórí wọn ni pé nígbà tí wọ́n kẹ́kọ̀ọ́ nílé kí ó tí wọ́n ti kú tí wọ́n lọ Al-Azhar lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n lọ́dún 4 àbí mélòó kan tí wọ́n fi wálé ọ̀nà táwọn náà wá ń gbà gbọ́ àyà tí bàbá yìí ń tú yìí tí wọ́n fi ń twist ẹ̀ mo ní nígbà tó yẹ pé ńgbà tẹ́ parí àlámọ̀rí ayé yín ọ̀dọ̀ àwọn RMQK lẹ lọ parí ẹ̀ sí èyí tí ọ̀rọ̀ ayé gan dàrú mọ́ lọ́wọ́ bó ní àyà Kùránì ò sí ní dàrú mọ́ yín lọ èsì ọ̀rọ̀ tí wọ́n nu. tírà mẹ́ta tó yẹ pé tàbáwò túmọ̀ àyà tí bàbá yìí ń tú ń bẹ alákọ̀ọ́kọ́ Suratu Tawbah bàbá yìí ń tú Suratu Tawbah yìí sì ní tírà alákọ̀ọ́kọ́ tí mo kọ́ fẹ́ kàǹkan nú ẹ̀ wọ́n ń pè ní Taysirul Karimir Rahman fi tafsiri Kalamil Mannan bàbá wa àgbà wo ló kọ́ Abdurrahman ibn Nasir As-Sa'di ni wọ́n kú ní 1372 hijira tàbá sí sóní yóò ti máa lọ bí 70 something years so nínú àwọn mufassiruna tí wọ́n jẹ́ al-mu'asirina ni wọ́n máa ń tú wọn sí àwọn fún tafsiri tí wọ́n súnmọ́ táìmù tiwa yìí ni wọ́n tú bàbá yìí sí ìgbà táwọn sọ̀rọ̀ wọ́n ní sẹ́yìn Suratu Tawbah yìí wọ́n ní wàhíyà madaniyatun nínú àwọn súrà tó sọ̀kalẹ̀ ní Madina ni a sì gbọ́dọ̀ gbọ́ kíní kan yé ọdún mi pé n prepare program alẹ́ yìí dáadáa ìbá kó tíra usulu tafsiri jáde kásàlàyé àwọn kankan bẹ́ẹ̀ àmọ́ ala kulli ń kàsáré yọ àwọn kẹ́kọ̀ọ́ kan torí àsìkò àìṣá gbogbo abá sí wọlé mò ń kí ẹ̀dá kan torí Ọlọ́run mò ń kájú torí pé ìfẹ́ ìṣá yìí ní ìsinmi bí 8:20 àbí 8:30 àbí nǹkan àwọn nǹkan àyà yìí Madina ni àwọn àyà tó yìí sọ̀kalẹ̀ ní Madina ìgbà tá Ànábì kúrò ní Mẹ́kà lọ sí Madina kìí ṣe pọ́ bẹ́ẹ̀ rin dé o tẹ bá fẹ́ tú àwọn Kùránì ẹ tú ní jìndòjìndò bàbá tí ń tú Kùránì nísìn wọ́n lọ gébi tí wọ́n sọ yìí ni ọlá pé mi ò rí full fídíò bàbá yìí ìbámu bí tí wọ́n ti bẹ̀rẹ̀ tó wáyé pé bíi nìkan náà wọ́n kàn sọ àyà kan ló ti ṣáwájú àwọn ọ̀rọ̀ kan ló ti ń bọ̀ láti Suratul Anfal kó tó débì Ànábì ò kúrò ní Mẹ́kà lọ́wọ́ eré kò kúrò ní Mẹ́kà lọ́wọ́ ẹ̀rín wọ́n gbógun ta Ànábì Muhammad wọ́n dààmú Ànábì so kéde pé dààmú Ànábì nìkan wọ́n fìtínà rẹ̀ débi pé wọ́n lè jáde kúrò nílùú ni kéde pé Ànábì ló wù kó jáde kúrò nílùú bàbá rẹ̀ wọ́n lá Ànábì jáde kúrò nílùú ni nínú Ànábì wá dé Madina wọ́n tẹ́wọ́ gbà lóòótọ́ àwọn kèfèrí yìí náà wọn ò fà Ànábì ilẹ̀ lọ́rùn wọ́n tún lọ kógun jà Ànábì ń bẹ èyí ló wá bí àyà yìí tọ́lọ̀ wá ní bara'atun minallahi wa rasulihi ila alladhina ahadtum minal mushrikin ẹ̀rí nǹkan àyà lọ́wọ́ fi sọ fún Ànábì pé
àwọn Ọlọ́run bọ́pá bọ́sẹ̀ o àtòjíṣẹ́ wa kúrò lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ èyí tà nẹ́bì ti sàdé tí wọ́n ti jọ ládéhùn láàrin ara wọn tẹ́lẹ̀ pé ẹ máa gbé nínú ìlú wa torí pé Mádínà ààyè ẹbọ ọ̀ráyè gbilẹ̀ ń bẹ àwọn ará Mẹ́kà ń kógun wá bá wọn ń bẹ ní àtàwọn ìlú míì. ìgbà tí wọ́n bá wọn sọ̀rọ̀ ọwọ́ ayé àti wọ́n bá wọn kà gangan Ọlọ́run ní fàyídà tabalọ̀ sọ́tù tọ́wọ́ bá ayé ẹlẹ́ẹ̀karùn-ún wọn kálukú náà lè lọ tẹ̀ síbi tí wọ́n bá ti wò ó àmọ́ tíra lèmi gbé wá tíra ẹlẹ́ẹ̀kejì tí mo gbé wá òun ni tíra ìkànnà àfáàzí àrí táwọn ń pè ní al-Mushafu al-Muyassar òun rèé. àfáwọn àgbàwó lọ́kọ́ Sheikh Abdul Jalil Isa tí wọ́n jẹ́ sheikhu kuliyatai usuli din wal lughati al-arabiyyati bil azhari sabiqan wọ́n ní wọ́n sì jẹ́ udu majma' al-buhuth al-islamiyyati bil azhar. ìgbà tí bàbá yìí náà ń sọ̀rọ̀ ọ̀nù sọ́ọ̀tù Tawbah yìí wọ́n ní súra yìí summiyat bidhalika lima fi aya wa ma ba'daha wọ́n ní àyà 117 lọ́wọ́ ń bẹ̀ wọ́n ní wa min asma'iha bara'atun libtida'iha biha wa summiyat al-fadihatu li'annaha kushifat sitrul munafiqina bima lam yujadu fi ghayriha. wọ́n ní súra yìí ó tú àṣírí àwọn munafiki ẹ̀sìn súra yìí tó àṣírí wọn pọ̀ ní nítorí pé ní ẹ̀tún ní ráṣírí wọn tó bá mọ́ nínú súra míì. wọ́n ní fala zala subhanahu yaqul Ọlọ́run òye kògbò tí ń sọ fún àyí pé wa minhum pé ìtún bẹ́nu wọn títí tó fi bọ́rọ̀ débi pé àwọn mùnáfíkì iṣẹ́ àgbákò ni wọn. so nígbà tó wá débi àyà tí bàbá tí mo play video wọn yẹn àyà tí wọ́n ń tú yẹn so ẹ̀sẹ̀ rí bàbá yẹn àwọn òtú àyà yẹn pé ká máa apply rẹ̀ ní Nàìjíríà ń bì àwọn tú nítú pé láfi ń sọ fún àwọn ẹlẹ́bọ tí mùsùlùmí bá ń kan tí ń bẹ náà Al-Qur'an ń ṣàlàyé rẹ̀ fún àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wípé àwọn nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí ń bẹ náà Al-Qur'an ní qisasun àwọn ẹ̀tàn tó ti ṣẹlẹ̀ rí tó ipá àwọn ọmọ mú ibra Ọlọ́run ní laqad kana fi qisasihim ibra nínú àwọn ẹ̀tàn tá a ti ń bẹ náà Al-Qur'an ní tá a sọ kalẹ̀ nípa àwọn ànábì tó ṣáájú àtàwọn ìjọ kan tó ṣáájú àríwòye ń bẹ́ńbẹ́ ló fi jẹ́ pé ní dasturu ní Qur'an ìwé òfin ni tó yẹ pé tí Ọlọ́run bá kẹ́ mùsùlùmí tó bá lè máa tẹ̀lé tí ń bẹ́ńbẹ́ yóò sórí ilẹ̀ yóò ṣe lálkìyàmá abẹ́lẹ́ òun kọjọ́ kó ṣe ní ọ̀run fáwọn náà. Ọlọ́run ní fàyídà ń sálàkọl ashhurul hurum inú tí mo ní mo gbọ́ lẹ́nu ọmọ RMQK yẹn ó kẹ́kọ̀ọ́ lásì àrí ó ìwọ̀n tún fàyídà ń sálàkọl ashhurul hurum so wọ́n fẹ́ fi máa bíbá bàbá wọn bí wọ́n ṣe máa tako Kùránì tí wọ́n máa tú sí ẹ̀ ṣe nǹkan mẹ́tọ̀dù yẹn ló náà fẹ́ lò nǹkan ló mú mi fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. ìnsálàkọ̀ òun tún sí pé nígbà tí àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a pè ní al-ashhurul hurum yìí tẹ́ máa ń wọ́ tẹ̀léra wọn ó wá sọ yìí pé ní ọ̀rọ̀ tá Nábì sọ́nù hadithi pé thalathun mutawaliyatun inú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ yìí pé ní al-ashhurul hurum ni táwọn mùsùlùmí ò gbọdọ̀ jagun bẹ̀ dulqaada dulhijja àti muharram rọ́jàbù ní tó dádú bá Nábì ti sọ́nù ó sì fẹsẹ̀ ní lọ́dọ̀ àwọn sàhábà ó ní àwọn ògbà bẹ̀ wọlé pé sọ́fàrù wà mbẹ̀ ó ní dulqaada àti dulhijja àti muharram àti sọ́fàrù ni oníṣùgbọ́n àwọn àbá kan sọ pé rọ́jàbù ń bẹ láàrin oníṣùgbọ́n tá a bá lọ wọnú àyà pé fàyídà ń sálàkọ̀ ashhurul hurum á rí pé ń sálàkọ̀ ń bẹ̀ yẹn àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn ń tẹ̀léra wọn lọ bẹ́ẹ̀ kọ́ sí ni o so ní táwọn pè ní ìsálàkọ̀ ó ní bí kéèyàn ó gbé ẹran lẹ̀ báyìí kéèyàn wá yọ awọ kúrò ní ara eegun ẹran àbẹ́yàn gbé ẹran lẹ̀ tó ní irun ká bọ́ irun kúrò ní ara Ọlọ́run ní fàyídà ń sálàkọ̀ ashhuru Kùránì láǹkà yóò ní o Kùránì rẹ o Ọlọ́run ní fàyídà ń sálàkọ̀ al-ashhurul hurum tó bá ti di pé ní àwọn oṣù tó jẹ́ oṣù èèwọ̀ oṣù tọ́lọ́run bá àlékẹ́ ọlábọ̀wọ̀ rẹ̀ tó ní ẹmọ́jà ń bẹ̀ tó bá ti di pé àwọn oṣù yẹn ẹ ti bọ́ra kúrò ní oṣù yìí àbí oṣù yìí ti bọ́ yín lẹ̀ kúrò ní ara rẹ̀ túmọ̀ ní pé tó sùn àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ bá ti lè ríra yín yọ kúrò ní àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí tó lọ́wọ́ abẹ́ kọ́ àwọn ànábì Ọlọ́run bẹ̀ ó ní faqtulul mushrikin àwọn ẹlẹ́bọ tẹ́ rò pé wọ́n penetrate wọ àárín yín tẹ́ fi jọ ní ahadu láàrin ara yín pé a máa gbélu yín ní Madina ẹ̀yà àgbà yín láàyè kẹ́ ẹ máa gbélu wa al-muahidina àti ẹ̀gbọ́n ìdájọ́ al-muahidina tọ́lọ́ ń lò ń bì ní. ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tí ń gbénu ìlú nú àwọn kèfèrí tí wọn ò sì dá yín láàmú Islam ní ẹ dá wọn láàmú àwọn tí ń gbélu yín nú àwọn kèfèrí tó ẹjọ́ ní àdéhùn bẹ́ẹ̀ sì jọ máa gbénu ìlú
Islam ṣàlàyé gbogbo ẹnu al-Qur'an ẹ ṣàlàyé ẹ fàlùmọ̀ ok ṣé táwọn afọ àbá ti wá ka àyà débi Qur'an ní irú àwọn nǹkan báyìí àwa torí pa àwa ńlẹ̀ Yorùbá sáàmù habẹ̀ kú ń bẹ̀ àlẹ́ habẹ̀ kú ń bẹ̀ á ṣàlàyé ẹ̀ àmọ́ á tú láti lẹ̀ kí lọ́lọ́run gbà lérò tó fi sọ bẹ́ẹ̀ ta ní sì ń bá wí kí sì ní ẹ̀kọ́ al-ibaru wal-idhat àríwòye àti wá àtọ́lọ́run fẹ́ jẹ́ àmújáde ń bẹ̀ so tá bá ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àbí ká máa sọ̀rọ̀ Nàìjíríà gan ká máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́yìn pé tí ọmọ yìí wá ń bẹ̀ náà ni pé ká sọ pé ilẹ̀ Yorùbá to be precise kìí ṣe bìkan tẹ́nìkan lè claim pé àwọn làwọn tẹbẹ̀dó ilẹ̀ Yorùbá àgbáríjọ ọwọ́ ìlàfin gbẹ́rù dórí ni wọ́n ń pè nílẹ̀ Yorùbá bẹ́lẹ̀ bọ́ bá ń claim bẹ́ẹ̀ mùsùlùmí ó claim bẹ́ẹ̀ àwọn méjì tó pilẹ̀ ńlẹ̀ Yorùbá náà nù àwọn kẹta tí wọ́n láwọn ń claim àwọn alùkìtàbí àwọn Nasara àwọn dé ọdún táwọn dé ọdún ìdẹ̀ndẹ̀lẹ̀ ńlẹ̀ bí làwọn ṣẹ̀ṣẹ̀ dé àlékún sọ ẹ̀dá gbogbo yín mọ̀ nkì ẹ̀dá kun mo fẹ́ gé táìmù yẹn ni Ọlọ́run ní fa idha salakha al-ashhurul hurum sọ́ọ̀tù Tawba ni o ayẹlẹ́ karùn-ún in ló di bàbá yẹn tú tó gba àwọn ẹlẹ́bọn ń gbé káàkiri pé sẹ́yẹ ti rí wọ́n ní wọ́n máa pa wá ni o wọ́n ní wọ́n máa ṣe wá mẹ́lẹ́ Ọlọ́run ní bẹ́ẹ̀ kọ́ o idha salakha al-ashhurul hurum faqtulul mushrikina haythu wajadtumuhum tẹ́ ẹ bá ti kúrò nínú àwọn oṣù tá a ní ẹ má jagun bẹ̀ yẹn tọ́wọ́n oṣù yẹn bá ti kúrò lára yín tán tẹ́ ẹ ti wá wà nínú àwọn oṣù míì faqtulul mushrikina àwọn tí wọ́n ti ń lérí ìjà sí yín tẹ́lẹ̀ nínú àwọn ẹlẹ́bọ yìí ẹ bá wọn jà kí ló fà á ni pé àyà míì ti wà nínú Suratul Baqara tọ́lọ́run sọ yìí pé a ti fún yín yọ̀ǹda kẹ́ ẹ bá wọn jà àmọ́ wala ta'tadu ẹ má kọjá ẹnu àlà innahu la yuhibbul mu'tadin ọba adéda ló òun ò fẹ́ràn àwọn tí bá ń kọjá ẹnu àlà ló fi jẹ́ pé oríire tọ́lọ́run ṣe fáwọn mùsùlùmí àwa la ní tafsirul Qur'ani bil Qur'an ká máa fi Qur'ani túra wọn tafsirul Qur'ani bis sunna ká máa fi Qur'ani á máa fi sunna nabi tu sẹ́mẹ́yìn kan dé ẹni Qur'ani nìkan lẹ gbà ká máa bá yín sọ̀rọ̀ sunna o ká máa bá yín sọ̀rọ̀ hadithi o tọ́jú jẹ́ pé àwọn àyà kan bẹ́ẹ̀ náà Qur'ani lè dá gbọ́yé fúnra yín fọ̀rọ̀ ànábì tu nítorí pé ànábì lọ́ba adéda ń sọ Qur'ani kalẹ̀ fún ó sì sọ fún pé à ń sọ Qur'ani kalẹ̀ fún ọ litubayyina linnasi kó lè bá máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kí wá ní òbí ṣàlàyé ẹ̀ òun náà ni wahyi ẹlẹ́ẹ̀kejì revelation ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe súnà rẹ̀ Ọlọ́run sì ní ma yantiqu anil hawa ṣe ṣàlàyé ẹ̀ fún ànábì ṣàlàyé ẹ̀ fáwọn àlùmọ̀ yìí ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha gbogbo tó bá jáde lẹ́nu ànábì kò sí fẹ́ẹ́nú bẹ́ẹ̀ ànábì ọ̀dà bí èmi àti yín ẹ wá wọlọ́hun ó ní gbogbo bí ẹ bá ti pàdé wọn nígbà tó yẹ pé wọ́n ti palẹ̀ mọ́ ẹ̀jà kalẹ̀ fún yín ọba tó ní wọn tó ń lẹ̀yìn mùsùlùmí ní sọ̀rọ̀ rẹ̀ fún ànábì pé àwọn tí ń bẹ láàrin yìí mọ̀ wọn Ọlọ́run ọkà pa ọ̀pọ̀ àwọn rẹ̀ lẹ́ẹ̀kan náà ọ̀pọ̀ àwọn kan rẹ̀ ṣáájú wọn àmọ́ fẹ́ já mọ̀ pa àwọn mùsùlùmí tá a bá wà láyé kéde pákàn wọn á máa dúró de pé Ọlọ́run wọn bá yín pa wọn ní tí ẹ bá jọ ń ṣe láyé ẹjọ́ máa ṣe ẹ̀yin kan ti lọ ọlọ́kàn balẹ̀ pé ń bọ̀ wá pàdé èmi Ọlọ́run ní wàhùdúhùm ẹgbẹ́ wọn mú wàhsùrúhùm ẹsẹ wọn mọ́lé wàkùrúdù láhùm kúlà mọ́rùsọ̀d gbogbo bí ẹ mọ̀ kí ẹ lè gbà ẹ̀yin náà lọ jókòó dè wọ́n bẹ̀ Ọlọ́run ní wà ìfà ìntààbù ẹ wo àyà ìgànjẹ́ àmọ̀ pé ìlú mùsùlùmí lọ́lọ́run sọ kìí ṣe Nàìjíríà lọ́lọ́run bá wí mẹ́ fà ìntààbù àmọ́ tí wọ́n bá ti túbá o wà kọ́mù sọ̀lá àtàtí wọ́n sì ti ń bá yín kírun torí pé nùlú tẹ̀yìn wà yẹn ìrun lẹ́yìn kí ń bẹ̀ àfọ̀mọ́lẹ̀ yín ṣe fọ́lọ́ ń bẹ̀ kìí ṣe ìlú dọ̀tí wọ́n fẹ́ wá kórí ibú tí wọ́n wá bá yín bẹ̀ ni Ọlọ́run ní wà kọ́mù sọ̀lá àtẹ́yìn ti gbà káwọn ọmọ kírun wà áàtàwù zakata tí wọn ò sì kọ́ dí zakata tí ń bẹ́nu òfin ti yín tẹ́ẹ̀mọ̀ gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ní fáwọn tí ò ní Ọlọ́run ní fakhallu sabilahum ẹ ṣínà fún wọn padà ẹjí wọ́n máa padà lọ ẹ̀dí pa yà yí clear khallu sabilahum ẹ ṣílẹ̀kùn lú fún wọn padà ẹjí wọ́n máa lọ ní ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn wọn a máa lúgọ̀wọ̀ lóòlù láti lọ bá àwọn aráàlú jà wọ́n farabalẹ̀ wọnú ìlú wọ́n ra wọbẹ̀ ní bòńkẹ́lẹ́ wọ́n à ṣe bí èèyàn rẹ̀ ẹ̀rí pa àwọn àbá náà lọ́lọ́run ló méèyàn rẹ̀ wọ́n ra wọbẹ̀ Ọlọ́run wá sọ fún ànábì pé àwọn kan ń bẹ nù ìlú tẹ́ wà yìí ìyí tí wọ́n sì ń bá yín sọ náà ni pé àwọ̀ ọ̀bájà wá o humanity làwa bá wá o àwọ̀ ìsalákatakítí o humanity ni o ẹ máa ṣe tiyín káà náà máa ṣe tiwa ni o irú nǹkan náà ni wọ́n gbègbè ẹ̀ wọlé sí Mẹ̀dínà torí pé súrà táǹkà yìí Mẹ̀dínà ló ti sọ̀kalẹ̀ tó yẹ kó jẹ́ lù pa pé ó jẹ́ Mẹ́kà ni a sọ yìí pé nítorí pé Mẹ́kà jẹ́ lù kèfèrí wọ́n fẹ́ jagun gbalẹ̀ lọ́wọ́ àwọn ará Mẹ́kà àmọ́ Mẹ̀dínà láyà ti sọ̀kalẹ̀ Mẹ̀dínà ó lè jáde kọ́ wá dìbọ́ǹkì ẹ̀ gbégbèsè Mẹ̀dínà Suratu Tawba Mẹ̀dínà ló ti sọ̀kalẹ̀ ẹwà wọlọ́hun ó ní fa khallu sabilahum ẹ sílù fún wọn ẹdí wọn jáde
tán bá ti lè gbà ẹ wá wo láàrin onísìn tán bá ti lè gbà rú èwo ni ṣé gbígbà tí ó dénú ọkàn wọn ni àbí gbígbà torí ahọ́n àwọn àfáà tó sọ̀rọ̀ lórí eléyìí ẹ wo ẹ jẹ́ fún yín lápèjúwe tí ó yá tẹ́ bá wà nígbà táwọn náà fi tá máa lọ school tèmi lọ ẹni kí mo máa sọ school tí public school tèmi lọ àwọn public school náà wọ́n sì ń bára wọn jádò ní school kan sí school kan penalty lè dìjà nǹkan míì lè dìjà tí wọ́n bá wá ń jà ẹ̀rí pé tíjà bá wá dáàrin kan àwọn ọmọ school kan tí wọ́n bá rí pọ́wọ́ dun àwọn ọ̀nà ilé yín sì papọ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ lè gba aṣọ lọ́wọ́ ọmọ school kan àbí kẹ́ ẹ kó sínú mọ́fìtì ẹ wàá máa play along pẹ̀lú àwọn tẹ́ ẹ rí pé ọ̀nà ilé yín school tí wọ́n ń bẹ́ ń bẹ̀ pé àjọ wà náà ní àjọ ṣe nǹkan kan kí ló fà á kẹ́ ẹ lè bá aráyè rápálá kúrò lára wọn fàkàlù sabilahum tí wọ́n bá ti lè sọ fún yín pé àwọn ti túbá tí wọ́n sì ṣe kí ni tí wọ́n láwọn máa kírun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bá yín ṣe kí ni o tí wọ́n láwọn máa yọ sàká ọlọ́run ní fàkàlù sabilahum ìlú yín tí wọ́n ti wá bá yín tí wọ́n fẹ́ fi stylishly kó yín lẹ́rú bá yín jagun tí wọ́n rápálá wọlé hùn ẹ sílẹ̀ fún wọn ẹ jẹ́ wọ́n jáde ní ìtumọ̀ àyà yẹn nìyẹn ìlú mùsùlùmí ni wọ́n ń sọ kèé ṣe nàìjíríà àmọ́ ẹ dákun táwọn àfáà mùsùlùmí bá wọ́n ń tú àyà yìí sáà torí pé yẹn lẹ́bọ̀ ń bẹ ń lù sáà dọwọ́ bò ni ẹ̀yin àfáà tẹ wá ń jáde tẹ́ǹtanú àbùkù báwọn àfáà tí wọ́n ń túra àyà yìí níjọ́ tí àwọn àgbàlagbà àfáà ńlẹ̀ Yorùbá fẹ́ tú àyà yìí ṣé wọn ò tú ni bóò ní Sheikh Adamu ṣe tú bóò ní bàbá Kamali ṣe tú bóò ní bàbá àgbà Bákínìwò ṣe tú bóò ní bàbá Ndáwà ṣe bàbá wa Kàrásì ṣe tú bóò ní bàbá Òkè Àrẹ ṣe tú bóò ní bàbá Madu ṣe tú bàbá àgbà ṣe Sọ̀làhùdín Lẹ́dẹ̀ bóò ní wọ́n ṣe tú bàbá wọn Lálùpọ̀n bóò wọ́n ṣe tú àwọn àfáà àgbà léjì òkú bóò wọ́n ṣe tú kódà tó fi máa àwọn Mufassiruna láti Lagos State bóò wọ́n ṣe tú fàkàlù sabilahum tẹ́yìn àfáà bá fẹ́ tú Kùránì ẹwà máa tú sẹ pé ẹja Nàìjíríà kìíní kankan ṣé wọ́n ní kí wọ́n bára wọn jà Nàìjíríà ni ẹjẹ́ wọn lé kìíní kan sí kí n fi pajú eléyìí òde tó fi dọjọ́ mi látọjọ́ tí Islam ti wà nílẹ̀ Yorùbá ìdákun Ọlọ́run sí gbogbo ẹ̀yìn ọlọ́gbọ́n lẹ́wà lérí ètò ẹ̀yin tẹ́ jù wá lọ bẹ́ẹ̀ ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tá a jù lọ́wọ́n àbá náà bẹ́ẹ̀ ẹ dákun ẹjẹ́ á dáhùn ìbéèrè tí mo fẹ́ béèrè látọjọ́ tí Islam ti wọlé Yorùbá àbí ká sọ pé látọjọ́ tí Islam ti wọ Nàìjíríà sẹ́yìn pé Islam wọlé sọ́dọ̀ wa ní Nàìjíríà à ń tọ̀rí kìtìjárọ̀ ni bísínẹ́sì ló bí Islam wọlé Yorùbá ló bí wọ Nàìjíríà gẹ́gẹ́ in the whole wọn ò jagun Islam mùsùlùmí kankan ò jagun wọlé Yorùbá tá a sọ pé wọ́n fẹ́ kóyàn lẹ́rú ìwọ́n tó bá sì níbẹ̀ kọ́ wá já mi Farouk ìwọ́n tó bá níbẹ̀ kọ́ wá já mi nílẹ̀ Yorùbá o tá a wà táwọn mẹ́lẹ́bọ̀ ńlá mẹ́ntì ń bẹ̀ yóò ọ̀nà tí Islam gbà débẹ̀ kìí sọ́nà ìjà kìí sọ́nà ń bá ní ìjà kìí sọ́nà ń gbógun tirẹ̀ ni kìí sọ́nà ń kóni lẹ́rú àwọn àgbàlagbà yìí ń travel káàkiri wọ́n ń ṣe bísínẹ́sì lọ ni wọ́n pàdé oríire yìí tí wọ́n mú wọlé kò sọ̀rọ̀ ìjà ń bẹ̀ wọ́n fagídí mú wọn látọdún náà tí Islam ti wá wà nílẹ̀ Yorùbá ẹ mọ́jọ́ kan wá tẹ wá rí páwọn kan dìde nílẹ̀ Yorùbá náà mùsùlùmí tí wọ́n sọ pé gbogbo ẹ̀ o kírísítẹ́nì o àlejò gbé mọ́ ẹlẹ́bọ àlejò gbé mọ́ rárá o wọn kálukú ń ṣe wáàsí tó fẹ́fọ̀ rẹ̀ mùsùlùmí ń ṣe tiẹ̀ ẹlẹ́bọ náà ń ṣe tiwọn àwọn kírísítẹ́nì náà ń ṣe tiwọn kò wá ní di 21st century ń sìn ogun táwọn bàbá àtàná jà kù níbi pé ní wọ́n gbógun tẹbọ nígbà tí wọ́n rí pé ẹbọ ń kó ìfàsẹ́yìn balẹ̀ Yorùbá èpè alálẹ̀ ń bẹ́nu tí ń jà wọ́n ègún abuké alábuké tí wọ́n jí gbé tí wọ́n fi ṣoògùn ń bẹ́nu tí ń jà wọ́n ibi ń tọ́fàánù tọmọ Yorùbá òfin ní lọ wájú gbogbo àyítẹ́ bá dé gbogbo ibi tí gbogbo olúmi ti máa ń lọ wájú ẹ mọ́ ọmọ Yorùbá jáde ń bẹ̀ tó lọ wájú kó tó di pé Islam dé ìgbà tí Islam dé náà tẹ́ ẹ̀ jáwọ́ ń bí ẹbọ tọmọ ọmọ Yorùbá bá wà nínú àwọn tí ń gbá bọ́ọ̀lù gbogbo àwọn Táíwò mọ́sánà ń jò ní gbogbo àwọn Tàríbò West ẹwà àwọn Okocha tí bá ọmọ wa Nàìjíríà ni bó ṣe gbá bọ́ọ̀lù tó táwọn èèyàn tún wá ń kọ́ skill lọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n fún lágbàáyé àgbákò ara yín náà ní kó bá wọn táwọn ọmọ yín bá wá lọ tí wọ́n bá fi bọ̀ ẹ̀yin náà lẹ ní àgbákò tẹ́ ẹ lè fi kan ọmọ yín tó bá lọ ọ̀tá tó bá dé ẹ lè fòògùn fa wálé ẹ lè dorí ẹ̀ kodò ẹ lè ba yé ẹ̀jẹ̀ ẹ lè mẹ́jọ lọ wájú mọ́ ẹ lè mẹ́jọ délùú rẹ̀ mọ́ ẹ lè pa lójú ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tó bá ti wà ń kádọ̀ orún kálukú ẹ̀yin náà ní sábà bí gbogbo orí ibú yìí ní tí Islam dé tó ní ẹ wá pa náà rẹ̀ nu kó tó di pé àwọn àfáà kan ti ń ságo sábẹ́ yín jàmáà ìní fáyà jù bá ń lọ kí wọ́n á fi ẹ̀rí pé mo pè ní 3-in-1 kí wọ́n á fi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lé ẹjẹ́ àwọn ọ̀bọ̀ Suratul Nisa ibẹ̀ lọ́lọ́run ti sọ̀rọ̀ bàbá humanity
bàbá mo gbọ́ gbogbo ọ̀rọ̀ mi tẹ́ ẹ sọ lánàá mo gbọ́ dáadáa àmọ́ tó dùn mí jù ní pé bẹ́ẹ̀ ṣe fèsì tó nú ọ̀rọ̀ náà ẹ sọ ẹ mú díẹ̀ nínú àwọn tá a sọ ẹ admit pé bẹ́ẹ̀ ni wọ́n ní mi sọ ọmọ Ìbàdàn ní kankan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mú díẹ̀ ẹ yìí ṣe kí ni o ẹ dà wọn díẹ̀ rú so nínú àwọn díẹ̀ tẹ́ ẹ dàrú ni pé a ní kẹ́ wá sọ biography ọ̀nà tẹ́ ẹ gbà kéwú ká lè bá wò pé ní tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá ká lè rò pé ẹ lè wà nínú ẹni tó lè dá sí nínú àwọn èsì tẹ́ ẹ fọ̀kẹ́ lè bá wọn pé mo gbọ́ ẹ sọ̀rọ̀ ń pa yí pé wọ́n wá ń sọ yí pé matchmaking ní kẹ̀kẹ̀kẹ̀ èmi tí mo sọ náà rí mo sọ̀rọ̀ matchmaking ipe tá a sọ pé ní ẹ wà ní imamship Ọ̀yọ́ matchmaking lẹ́ẹ̀mọ́ ṣe lábala kan bóyá tílẹ̀ bá wá mọ́ àwọn mùsùlùmí àlọ́ máa ń sa kọ́ńdọ̀mù torí pé ẹ lè sọ fún wa níta gbangba pé gbogbo àwọn tẹ̀ ń ṣe matchmaking fún yẹn iná sẹ́yìn ni wàlíyù lámìrì wọn kílẹ̀ mọ̀ tí ń padà ń ṣe àwọn tí ń padà ṣe sìnà nù wọn ṣé ẹ lè rí gbogbo ẹ lè rí wọn tán sòkè wá dúró níbi level matchmaking yín kò bá dáa púpọ̀ ju kẹ́ ẹ máa bá wa dá sọ́rọ̀ ẹ̀sìn lọ ẹ jẹ́ lé kinní kan sí yín ẹ wà lógo mọ́sọ̀ of recent yìí kẹ́ ẹ lè bá mọ̀ pé tí ẹ kàn ń sọ ariwo pé àwọn kan jẹ́ alákatakítí ni ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ fúnra yín ẹ wà nínú àwọn tó yẹ kán máa lé akatakítí mọ́ torí pé nínú àwọn tá à ń pè ní jàgídíjàgan ó yá lára yín ju ìwà humanity tẹ́ ń preach lọ àwọn àfáà ni wà aktharu man talqa yasurruka qawluhu walakin qalilun ma yasurruka fi'luhu wọ́n lọ́pọ̀ nú ẹ tó ṣe pé tí bá ń sọ̀rọ̀ jáde lẹ́nu ẹ lè yàn tán tí bá ń sọ̀rọ̀ jáde lẹ́nu nìkan lẹ́sọ̀ masha Allah ẹnu ló dùn yìí àmọ́ gbà tẹ́ bá súnmọ́ ìsúnmọ́ rẹ ní níwẹ́ ní gbà tẹ́ bá súnmọ́ lẹ́mọ̀ pé yéè tí gbàgbà kò lẹ́jọ́ kó tì ẹ wà ló gbọ́mọ̀ sọ̀rọ̀ fúrísẹ́ǹtì yìí tó bá ṣe yí pé ní humanity tẹ́ ń kílèmù yìí ó wà lára yín tí èdè pẹ́ kan fẹnu sọ ọlọ́ni wa ma tukhfi suduruhum akbar ọlọ́ni ẹ̀rọ àwọn alágbàkú ẹ̀dá yìí tí ń bẹ nínú wọn ó tóbi o wọn kàn lè máa rẹ́rìn sí báwọn yìí tí ń bẹ nínú wọn ní agbára jàmáà nínú àwọn ẹ̀wọ́n wà lógun mọ́sọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ibẹ̀ lèmi ti rí pé wo mo tíyá wà lọ pa omi yìí mo fẹ́ kó ń kálù pé mi àti ń ká gbàrin iye ni o sọmọ ibi tó ti pa ogun tébù yẹn ó pa mẹ́ mo fẹ́ ká gbàrin iye bàbá yìí mo ní fídíò hàn tó méjì sí mẹ́ta tó yẹ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fílẹ̀ bá náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí iná ni wọ́n sọ ń bẹ̀ ṣe rí bàbá yìí sì ní kó tó di lónìí ọlọ́run ṣe ọ̀dà ìpá àwọn sẹ́fì ọ̀ṣọ́ olúwa ń bì kan já mi lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí mo bá ti kó ń bẹ̀ bàbá tí ń preach humanity yìí wọ́n wà pẹ̀lú àwọn sẹ́fì ọ̀ṣọ́ àwọn sẹ́fì ọ̀ṣọ́ olú nísìn mo wà nínú àwọn tá a jọ bẹ̀rẹ̀ pé a jọ ń sọ̀rọ̀ lórí mídíà ẹ mú fídíò kan wá tèmi àti wọ́n fi kọjú ìjà síra wa rí àfáà tó sì ní sẹ́fì ọ̀ṣọ́ yìí ọlọ́run ṣe ìtàn gbala tí ń sọ yìí kódà kó mọ́jú àràfin kan lọ àràfin méjì ọmọ kéwù mi ni wọ́n tọ́rọ̀ bá débẹ̀ àwọn ò ní sọ èmi àti wọn ò sì ríra rí ju ẹ̀ẹ̀mejì péré lọ nígbà tí mo lọ sí lecture ní ọ̀dọ̀ àwọn Daru Naim ní under umbrella Dr. Imran Abdulmajid ọlọ́mọba ní sàlékún àláfíà wọn àti dáadáa wọn ọjọ́jú àkọ́kọ́ ta ọkọ̀ ríra ẹlẹ́ẹ̀kẹ́ ìdáríra náà nígbà tá a pàdé ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ méjì abẹ́ mẹ́ta kò lè jù bá ń lọ bá a sì wájọ jẹ́ alájọṣe tóun ọ̀rọ̀ mímọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn nìkan náà lọ́dọ̀ àwọn papọ̀ ó sì nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ tá a jọ máa ń sọ tí mo rí pé ẹni ìmánì rẹ̀ múnádóko bá a sì wájọ ṣiṣẹ́ tóun kí ló wá lè wà ní behind the camera ẹnìkan kan ọjọ́ mọ́ àjọ dá nǹkan kan pọ̀ jù bá náà lọ èmi àti wọn èsì sọ̀rọ̀ débi pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ lọ Mẹ́kà ni mo fẹ́ lọ múra ni nígbà tí èèyàn bá ti mọ̀ ń bá ara rẹ̀ èmi sì ń sọ fún yín lónìí inú àwọn ọ̀dọ́ àfáà tí ń lórí mídíà tẹ́ẹ̀lé rí tí wọ́n pèsè àkáǹtì nọ́mbà wọn síbẹ̀ láti 2015 tá a ti wà lórí mídíà ìmọ̀ wà nù wọn. mi sì gba owó 1 naira báyìí láti Saudi Arabia àbí láti Emirates tí mo ti kẹ́kọ̀ọ́ àbí láti Egypt tí mo ti kú àbí láti gbogbo àwọn ìlú tí mo lọ rí lágbàáyé ìyìn lọ kọ lẹ́tà síbi kankan pé mo fẹ́ máa gba 1 naira lórí dáwà tí n bá rí lọ́la yìí sọ pé n fẹ́ o àmọ́ wallahi kódà ibi tó tún wà lẹ́mìí mi dé wọ́n advise mi kí n monetize gbogbo pages tí mo ń lò mi monetize account mi kẹ́kẹ́ kò sí n tó fà á n fẹ́ jẹ́ kí nǹkan kó sí mi lẹ́mìí lórí iṣẹ́ yìí tó yẹ pé díẹ̀ tí n bá wá ṣe ń bẹ̀ wá ní bọ́lọ̀ dáadáa àwọn tí ò tó wá ti lo àlìkíyàmà mo láwọn fídíò méjì sí mẹ́ta tí mo fẹ́ display mi gan tí mo fẹ́ fi bá
èrè àsálátù sọ̀rọ̀ ní ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì mọ́ ń sọ lọ́wọ́ yìí. ìgbà tí wọ́n ń lo saviour soul yìí bàbá tí ń preach humanity yìí wọ́n wà nínú ẹni tí ń gba saviour soul lálejò, wọ́n wà nínú ẹni tí ń gbà á nímọ̀ràn, kódà wọ́n wà nínú ẹni tí ń gbà á sílé tí wọ́n jọ máa ń sọ̀rọ̀, wọ́n jọ tanran fúnra wọn, jọ ṣe gbogbo ẹ̀ fúnra wọn ni. kí wá ló dé lónìí tí misunderstanding wáyé lórí pé àwọn kan sọ pé ẹ̀yin mọ́jà mọ́ àforíjìnra wa nígbà àwọn èmi ti ń bá lágbájá ṣe èmi ń dá èmi ò bẹ́ẹ̀ nìkan kan jà mọ́. ó sì wá di lónìí àwọn kan lo wà fàmọ́nì àfáwà asúláhà pé tẹ́ ẹ bá ti lè yáfi ara yín tẹ́ ẹ sì ṣàtúnṣe fàájúrúhù alàlá ládàá bẹ́ẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ó san yín lẹ́san rẹ̀. gbogbo báwọn náà ṣe mọ́ gbóná tó tí wọ́n jọ ń fà á tí wọ́n jọ ń ṣe fracas àtàwọn tó wà lamẹ́ríkà àti nǹkan ẹ̀rí mi kí n defend ẹnì kankan. mi jáde ńgbà náà kí n sọ pé kódà àwọn èèyàn tún pè mí lálábòsí ńgbà náà mo ní ìmọ̀ ń tọ́jọ dà wọ́n papọ̀ kí wàá lẹ fẹ́ kí n dá sí ńbẹ̀. gbogbo àwọn Sheikh Al-Fulani sì ní kí sórí bídíà làwọn ti bẹ̀rẹ̀ ní gbogbo àwọn ayé gba no more war láwọn àgbà ayé àwọn àtàwọn àti Sheikh Buhari ńlá wa ti wà lẹ́yìn tá a ti jọjá lájọṣe láwọn àgbà táwọn gò tí mọ̀ pé bí ó ṣe rí nu táwọn náà ń ṣe rọ́ìd náà ń ṣe MC ńgbà náà. ọ̀rọ̀ táwọn máa ń sọ ìmọ̀ ti pẹ́ àbúrò pánà la bẹ̀rẹ̀. àwọn èèmọ̀ ṣe tí kàn máa proud lórí mídíà la fi máa ṣe jẹ́jẹ́ bó rí mi lórí ilẹ̀ náà jẹ́jẹ́ òun náà bí sọ máa lọ mi jẹ́jẹ́ nù. ìntì sì tí ìní pera mi pé mo mú ní ìntì ń bá sì ní ìní sọ fún yàn pé ní Ọlọ́run ní sọ fún ẹni bá wọ Ọlọ́run kọ́ran sí mi yóò ràn sí mi. bàbá ìwà náà àwọn tí ń tì wọ́n ń gbà náà kí ló tó wá di lónìí tẹ́ wá kọ́yìn lásán ẹ wá ṣàbòsí láàrin àwọn àfáà súnà tí wọ́n bá sì rírun gbọ̀n ní agbọ̀n yín èyí ó rò pé ń súnà ní èyí ó ti fọ́ sí lọ́wọ́ tán kó tó mọ̀ pé aláburú ni. inú tẹ́ẹ̀ tó lè bá lọ́wọ́ mi lórí mídíà ẹ lè bá mi kí n máa bàyàn ló kọjẹ́ ẹ sì lè bá mi kí n máa ṣépè fún yàn ẹ sì lè bá mi kí n máa sọ̀yàn ló kọ míì tí ọ̀dà orúkọ tẹ́ ń jẹ́ torí pé ẹ ń ti humanity mara yín la fi ń pè yín bẹ́ẹ̀ ẹ lè rí mi kí n bá wọn yàn pé àwọn tí wọ́n ń pera wọn dẹ̀dẹ̀ wòrè ẹ lè gbọ́ lẹ́nu mi rí ó lẹ̀ lè rí inú right of mi rí. mo yà lé ní bàbá lẹ́kọ̀ọ́ níbo jẹ́ pé kò ní wọ́n fi ṣe ibùgbé. jẹ̀mọ́ so mo ti sọ̀rọ̀ àyà yẹn pé àwọn àgbàlagbà tí wọ́n tú àyà yẹn lẹ̀ Yorùbá bó wọ́n ṣe tú tẹwárí bàbá tí wọ́n preach humanity wọ́n lọ gbéṣẹ́ fún àwọn ọmọ kan láti Ìlọrin ní tòótọ́ sọ lálẹ́ yìí náà wọ́n kọ script fún wọn ìgbà tó wọn wá bà gbogbo nǹkan jẹ́ kò show identity rẹ̀ èbí mi mọ̀ ń sọ̀rọ̀ tẹ́ rí mi yìí ọ̀ ń lọ gbé fọ́tò àwọn èèyàn so ọ̀ ń bà wọ́n lórúkọ jẹ́ ọ̀ ń kan tí ò dá ń pa wọn péjì kan náà ń bẹ òun náà tún id identity tiẹ̀ náà òun tiẹ̀ sàdéhùn pé òun sá máa bà mí lórúkọ jẹ́ káàkiri èmi ọ̀bẹ ọ́ máa ṣe lọ ìtọ́lọ́nsọ náà ní pé i'malu fasayarallahu a'malakum wa rasuluhu wal mu'minun ọlọ́nsọ ní àyà mi pé man amila salihan fali nafsihi wa man asa'a fa alayha gbogbo àwọn tẹ́ rí gbogbo ẹni tí wọ́n pè ní sẹ̀lẹ́bù náà àwọn àfáà ńlẹ̀ Yorùbá gbogbo àwọn Sheikh Buhari gbogbo àwọn nǹkan nígbà táwa ti kéré jù báyìí lógún wọn látijọ́ lájọṣe láti lẹ̀ àmọ́ mi ò ní intimacy pẹ̀lú wọn ìsìn láì ẹ̀sẹ̀ wa jọ ní intimacy pẹ̀lú ara wa pé àjọ ń kíra wa àjọ ń sálámọ̀ síra wa àwọn táwọn ìpìlẹ̀ alákatakítí gbogbo àwọn tí wọ́n so ní súnnà yìí lájọjọ́ lọ́rọ̀ tá a máa sọ̀rọ̀ fa àwọn tẹ́ bá fẹ́ bá jà ẹ fèsì wọn kẹ́ ẹ má bá wọn jà tẹ́ bá sì fẹ́ látúbọ̀tán rẹ̀ kẹ́ ẹ má bá wọn jà gan lórí ire ńbẹ́ńbẹ́ ẹ yá fi wọn béèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ àgbà fáà kan pé sáforíjì ń bẹ nù ìsìlámù òun náà ní kò sáforíjì nù ìsìlámù ibo lẹ́fẹ́ la ilaha illallah wallahi àforíjì ń bẹ nù ìsìlámù a sì kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ sì máa ṣe síkìrí pé umbitu anna rasulallahi aw'adani inú kọ̀sídà yẹn pé ànábì arákùnrin kan tí wọ́n lọ kọrin náà mo ti gbàgbé orúkọ rẹ̀ nínú àwọn tí wọ́n máa bú ànábì tí wọ́n máa yàkàyàkà ànábì ó ti wá gbọ́tà ànábì sádéhùn pé ọwọ́ ìyà ó tẹ òun ọjọ́ ti lọ so ìwọ̀n kọ́ bọ̀ lọ́dọ̀ ànábì pé ànábì sádéhùn ó ti sádéhùn yàkalẹ̀ fún mi ànábì wa rẹ́rìn músẹ́ báyìí ànábì ní àwọn àfáà ní wàlẹ̀ àfú inda rasulillahi ma'mul ẹ wá rí ká máa yá fi èèyàn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam iṣẹ́ ànábì gan ni ká máa yá fi èèyàn ìgbà tí ẹni ò sáforíjì ní islam bó làwọn ọkọ àti àwọn ṣe jọ ń gbé pẹ̀lú misunderstanding tí ń wáyé lójoojúmọ́ tí wọ́n sì yá fi ara wọn bó wọn ṣe jọ ń gbé àmọ́ ìfẹ́ lọ bẹ̀rù ẹ jẹ́ n sáré kááyà yìí inú Suratul Nisa fún àwọn mùnáfìkì ẹ̀sìn tí wọ́n fi humanity bojú tí wọ́n lọ ń bá àwọn mùsùlùmí jẹ́ lẹ́yìn tí fídíò bá jáde lọ́jọ́ tí wọ́n pàdé ta lọ́lọ́run ọmọ ọ̀tá ọlọ́run yẹn tí fídíò bá jáde lọ́jọ́ tí wọ́n pàdé rẹ̀ tọmọ yẹn play voice wọn pé wọ́n sọ fóun pé gba nọ́mbà mi
ìyìn tó bá halẹ̀ mọ́nú wọn pè mí ẹ wò nǹkan ẹ̀ ń lọ ràgàbo kèfèrí tí ń ba ìsìláàmù lójú tí ń bara rẹ̀ lójú jẹ́ tí ń ya kùránì ńgbà náà tí ń yàkàyàkọ ọlọ́run tí ń sọ̀rọ̀ tí ò dá sáwọn àgbàfà tí ń sọ̀rọ̀ sílùú Ìlọrin gangan ọmọ Ìlọrin tí wọ́n ń tẹ ẹ̀kọ́ script fún pé kọ́ máa wá sọ̀rọ̀ kọ́ máa tánìṣì méjì mi tó ń bá ní làákàyè ni yọ́ mọ̀ yìí pé ní ẹni tí ń sọ̀rọ̀ sí ọba Ìlọrin lọ́wọ́lọ́wọ́ ẹni tí ń yàkàyàkà àwọn àfáà Ìlọrin lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ni tó kọ script fóun pé kọ́ máa wá sọ̀rọ̀ sáwà tá a tún gbèjà Ìlọrin lábalábì kan pé kọ́ máa bú a ẹ̀ẹ́jọ ní làákàyè papọ̀ ni ẹ máa bọ̀ sínú sọ́ọ̀tù nìsà ọlọ́run ní àyà yẹn ń bọ̀ látòkè ọlọ́run ní alam tara ila alladhina yaz'umuna annahum amanu ọlọ́run ní wà nábì orí àwọn tí wọ́n ń ròyìn pé ní àwọn nígbàgbọ́ bima unzila ilayka sí ń tọ́ba adéda sọ̀kalẹ̀ fún wa ma unzila min qablika àti ń tọ́lọ́ sọ̀kalẹ̀ ṣáájú kùránì yuriduna an yatahakamu ila tagut in tí wọ́n fẹ́ ni pé táwọn ọba máa ṣèdájọ́ wọn ò fẹ́ fi tọ́lọ́run ṣèdájọ́ mọ́ àwọn ẹlẹ́bọ ni wọ́n fẹ́ máa lọ pọ̀n lẹ́yìn wọn waqad umiru an yakfuru bihi ọlọ́run láì ti pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe kèfèrí sáwọn ẹlẹ́bọ ẹ má tẹ̀lé wọn wa yuridu shaytanu an yudillahum ọlọ́run ṣètánì sì fẹ́ sọ wọ́n nù ní dalalan ba'ida ìsọnù kan tó jìnnà tí wọ́n ní wálé mọ́ ẹ dákun sáwọn bàbá oní humanity wọ́n sọnù àbí wọ́n sọnù sẹ́mọ̀nà lé mọ́ ọlọ́run wa idha qila lahum tẹ́ ẹ bá wá sọ fún wọn pé ta'alaw ẹ máa bọ̀ ila ma anzala Allahu tẹ́ ẹ máa bọ̀ wá sí ibi tó bá dẹ́dà sọ̀kalẹ̀ wa ila rasuli tó sọ̀kalẹ̀ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni ra'ayta lil munafiqina ìwà ànábì ó rí àwọn munafiki tí ń bẹ láàrin yín yasudduna anka sududa wọ́n máa tilẹ̀kùn bí àwọn èèyàn ti lè sóríire bẹ́ẹ̀ jáwọn àfáàlù súná sọ̀rọ̀ mo lápèjúwe kan gbà tẹ́ lọ s'Ógbómọ̀ṣọ́ ìfẹ́ fọ ọ̀rọ̀ náà gbà tẹ́ wọ́n sọ̀rọ̀ lọ ẹ ti wà carried away mo sọ nínú fídíò kan náà pé ìwọ ò ní fo níwàálẹ̀ ẹ wá sọ pé ṣé ńgbà tẹ́ bá fẹ́ ra aṣọ ṣé máa béèrè pé ṣé kèfèrí ní ń tà nígbà tẹ́ bá fẹ́ jẹun ṣé béèrè pé kèfèrí ló ń jẹ nígbà tẹ́ bá fẹ́ ṣe nǹkan ẹ sọ̀rọ̀ náà ẹ wá ní ẹ̀yin ẹ sọ Yorùbá kan ẹni ẹ̀yin olórí burúkú gbogbo àbí nǹkan ẹ lo Yorùbá yẹn Yorùbá tẹ̀yin náà ló ń bẹ̀hùn Yorùbá tí ò dáa ni ẹ jáde kẹ́ ẹ wá tọrọ apology lórí Yorùbá tẹ̀ ló ń bẹ̀ náà Yorùbá ilé náà dáa ẹ tún sọ̀rọ̀ nínú studio yín tẹ́ ẹ máa ń lò náà ẹ tún sọ ń bẹ̀ ẹ sọ bóyá Yorùbá yìí sọ pé bóyá ìrántí ló pé àbólórí ibú ni yín irú àwọn Yorùbá báwọn kò tọ́ nínú ẹni tí bá ń sọ pé òun preach humanity sọtọ́ abá ń dẹ́kun kankan fáwọn kan ẹni tí ń dẹ́kun ẹ̀hún yẹn náà tún wọ̀rọ̀ máa kó bẹ́ẹ̀ Ọlọ́run ní fakayfa idha asabatuhum musiba bima qaddamat aydihim ìwà nábì máa gbọ́rọ̀ tá a fẹ́ sọ idha asabatuhum musiba tádàwó kan bá ṣẹlẹ̀ sí wọn tí wọ́n bá du ipò kan tí ó bá tẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀wọ̀n wọlọ́n tádàwó kan bá ṣẹlẹ̀ sí wọn bima qaddamat aydihim níbi tí wọ́n fọwọ́ ara wọn fà tí báwọn ọmọ ẹlẹ́bọ jáde wọ́n bá yín tako sẹ́sùn torí pé ẹbẹ́ jẹ̀ mọ́ ọmọ ọ̀yọ́ jáde kẹsẹ̀ fídíò pé ẹ̀yìn kọ́ lẹ́ran wọn sẹ̀ thumma ja'uka irú wọn wà bá wà nábì yahlifuna billah wọn àmọ́ búra pé wallah in aradina illa ihsana wa tawfiqa nítorí tá à ń ṣe pẹ̀lú àwọn ẹlẹ́bọ̀n dáadáa la fẹ́ lọ́tọ̀dọ̀ wọn àkànbà rí tiwa mú náà ní la fi ń lọ tá a fi ń bọ̀ ọlọ́ni ulaika alladhina ya'lamu Allahu ma fi qulubihim ọlọ́ni láwọn tá a ti máa ti ń bẹnu ọkàn wọn o ọlọ́ni fa'arid anhum ìwọ tó bá jẹ́ mùsùlùmí gidi tó fẹ́ tẹ̀lé ànábì gúnrí kù lọ́dọ̀ wọn o wa'idhum ṣe wáàsí fún wọn wáàsí là ń ṣe fún yín pé ẹ túbá wa qul lahum fi anfusihim qawlan baligha ẹ sọ̀rọ̀ tí ó múnádóko ẹ sọ̀rọ̀ rẹ̀ fún wa so kádà dó ń bẹ̀ nítorí àsìkò wa tó ti lọ jàmá inú fídíò yín tí mo gbọ́ ẹ̀ ń sọ ń bẹ̀ yí pé ẹ wá sọ pé mi sọmọ Ìbàdàn ẹ sì títí ń sọ̀rọ̀ ò ní 3 bedroom flat alhamdulillah mo ní 3 bedroom flat alhamdulillah ẹlẹ́yìn mi tó yẹ pé mo ti nílé ilé tí mo ní ń Ìbàdàn ó fẹ́ẹ̀ tó bí 16 nígbà tí wàá ní 16 kọ́ kí la fẹ́ ṣe pẹ̀lú gbogbo eléhùn kí la fẹ́ ṣe pẹ̀lú gbogbo 16 ẹ̀sádùn admit pé ẹ̀sọ́ ọmọ Ìbàdàn ọmọ Ọ̀yọ́ ní in ti ń lọ nínú Ọ̀yọ́ ṣe báwọn bàbá igi ogun bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn dáadáa táwọn ń ṣe wọ́n mú wa débi iléeṣẹ́ panápaná kan tí wọ́n ń kọ́ lọ wọ́n mú mi débẹ̀ mo débẹ̀ nínú àwọn tí wọ́n ń pè ní development inú ìlú nù ẹ̀yin náà bá list ibi 2 3 tẹ́yìn náà tẹ́ nílò Ọ̀yọ́ tẹ́ ṣe ń bẹ̀ bàbá
in tó dáa jù bí tẹ́ parí ọ̀rọ̀ yín sí náà ni pé ẹ ti fi àwọn àfáàlẹ̀ tán lọ ṣègbésẹ̀ tó bá wù wọ́n lórí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni àtọrọ jẹ́ lọ́wọ́ yín ẹ sọjọ́ tẹ́ bá miss call mi lórí fóònù yín rí débi pé àsọ pé ẹ fẹ́ máa ṣe fáàrí kódà ẹnu mi gbà ní gbogbo tí ń pè lórí mẹ́rẹ̀ ní Nàìjíríà kò sáàfà kẹ́kẹ́ ń bẹ̀ tó ti dáa fún tí ó ní èmi mò ń fi fóònù pé òun pé bóyá mo ní bùkátà kan tí mo fẹ́ gbọ́ ìgbowó ní Saudi lókè ìta ìgbowó nínú ilé ń bì ntọ́lọ́n fáwọn là ń dúpẹ́ rẹ o jàmáà ìlú Ìbàdàn nítorí já ní ìṣù ń bẹ̀ ni pé àwọn àgbàlagbà ní Ìbàdàn àwọn àgbàlagbà ń Ìbàdàn wọ́n wà nú àwọn tí wọ́n já ní ìṣù tí wọ́n mọ ẹyọ tó ń kálukú lé lọ́wọ́ ìta bá sọ tó bá pọ̀ jù wọ́n gbọ́dọ̀ mọ́ pè wá ìtẹ́yìn náà bá sọ ẹ gbọ́dọ̀ sọ pé ẹ ga jù bá wí lọ man qala ana falaysa huwa gbogbo àwọn àgbàlagbà tẹ́ rí tí wọ́n ń takò wá yìí kò sí tí ń dùn àwọn ju pé wọ́n sọ pé ńgbà tá a bá fẹ́ ṣe nǹkan àpà wọn dá sí àríyà tí ń jẹ ọmọ mùsùlùmí nílẹ̀ Yorùbá ẹ̀yin kan lẹ́ wà ní rọ́bìtọ̀ 1964 ẹ wá rí nǹkan kan ṣe sí tẹ́ ẹ̀rí kan sọ̀rọ̀ nípa olóòlù ìyẹn náà sọ̀rọ̀ yẹn ọ̀kan àwọn mùsùlùmí àgbààgbà ẹ̀rí kan sọ̀rọ̀ nǹkan kan bẹ́ẹ̀ ẹ wá rí àwọn kan tí wọ́n kóra wọn jọ pé rárá ẹ̀yin máa bá ti yín lọ káwọ̀ jẹ́ pé àtàfárà látara yín ká máa jẹ́ akẹ́tún látara yín àmọ́ ẹ máa ṣe ti yín káwọn náà máa ṣe ti a tẹ́ bá kúkú wà mítì yín ọ̀rọ̀ burúkú lẹ fi ránṣẹ́ sí wa tẹ́ rò pa ìgbọ́ ni bàbá tí ń sọ̀rọ̀ humanity náà tí wọ́n bá wà nù mítì rọ́bìtọ̀ tí wọ́n máa ṣe ní ibi ọ̀nà UMB ọ̀rọ̀ àbùkù bàbá yìí máa ń sọ gbogbo ìgbà tó bá débẹ̀ o pé àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ṣe kinní kankan débẹ̀ náà làwọn kéré tó níparí ọ̀rọ̀ mi jàmá orin kan bẹ́ ń bì orin tàfútù kan bẹ́ ń bì máa ń sọ ń bẹ̀ pé àfáàyàn ìran alé tí ó ní àbá bá kiri ọkùnrin náà bá oníwọ̀tẹ̀dẹ̀ òkà lìmọ̀nù nùdú àṣídìkẹ́ aláyà sọ́ọ̀hìn àǹtà orí ìdò àǹtà ó ní ikú ẹsẹ́yìn ìran ti ikú ti ní sẹ́yẹ̀ tí ìdàgbà ni pẹ̀lú tẹ́ẹ̀sá fídíò tí mò ń sọ tẹ́ ẹ bá wò nù yẹn máa rí bá wọ́n sá gbogbo mo ní kí ló dé kò lé tó báyìí ikú ní sì ń pọ́nkálùkù ní pípé òdodo yìí ikú sọ pé aláyà sọ́ọ̀hìn ìwọ ọ̀rẹ́ mi àǹtà orí ìdò àǹtà ìwọ ni mo fẹ́ nígbà mo wá débi kan mo wọ́n á ní àbábá kírìn dàó túkàlà ó àjàbùtà èmi náà wá ń sọ wípé humanity dàó túkàlà ó àjàbùtà ìlàmà fíhì hàdùkà ìní àkọlítà ìlàmà fíhì hàdùkà ìní àkọlítà àbábákiri làfáà lò ó ní mo kọ́ ọ́ tó ń jẹ́ àbábákiri dàó túkà mo ń pè ọ́ láwọ́ àjàbùtà tó ọba lè dá mi lóhùn ibi tí mo ń pè ọ lọ ìlà máa fi hàdùkà yìí ní àkọlítà ibi tí ìmọ̀ rẹ gbé ibi lọ́kì rẹ ibi tó gúdù sí là ń pè ọ sí humanity bàbá oní humanity dáhùn túkà láwọ àjábútà èmi náà ń pè yín tẹ́ bá lè dá mi lóhùn ọlọ́run ti ní ká bá yín sọ̀rọ̀ tí yọ́ tẹ́ lè gbọ́yé ìlà máa fi hàdùkà yìí ní àkọlítà ẹ dúró ní level matchmaking yẹn máa báyìí lọ wo wá tan náà iná wà tànà yẹn kọ́ wá pa omi ní kálágọ̀ pa omi yẹn lókè humanity da'utuka lahu ajabta ila ma fihi hadduka in aqalta ṣé ti múná lọ kílẹ̀ pé àwọn ọmọ yẹn ni wọ́n tẹ̀ níbẹ̀ ń ṣe wọ́n gbé sí jẹ́ẹ̀nì ni bí ó ti kọ́ọ̀tì ó yá lọ pèrún gbà ila ma fihi hadduka èmi ẹ má change orúkọ ẹnìkankan o ẹ rí i pé ó ní ìdí tí n fi ó ní mẹ́tọ̀dù tí mo ń lò ó ní ìdí tí mo fi ń lo mẹ́tọ̀dù yìí ila ilmi takunu bihi imaman muta'an inna hayta wa inni amarta mutawanihin nahaita wa inni amarta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta lọ́rọ̀ èrè àsálátù brother èrè àsálátù ẹ jẹ́ nǹkan rán yín létí torí pé ti ń pèrún
bọ̀dá rẹ̀ àsálátù rúkà gàwátì déédéé ń tẹ́ǹsọ tó ní mo pa lọ wo orin yín kan tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ sọ pé ẹ ń jẹ́ èrè ìṣẹ̀lẹ̀ kò pé yín o táwọn àfáà bá ń jáde tì inú àwọn àfáà tí wọ́n bá ń bá yín sọ̀rọ̀ yìí pé ń tẹ́ ẹ lọ ṣe níṣẹ̀lẹ̀ yẹn kò bójú mu àwọn àfáà gbọ́dọ̀ bá yín sòdodo ọ̀rọ̀ torí pé ẹ jẹ́ mùsùlùmí Islam èyí fọ́ rárá wọn lórí àwọn ẹ̀sìn míì ń bẹ wọn lè máa sọ pé bísínẹ́sì lẹ̀sìn tiwọn Islam èyí ṣe bísínẹ́sì o gbogbo ń tẹ́ ẹ bá ṣe pátálẹ̀ ìjábọ̀ rẹ̀ táwọn àfáà kan bá ń tàn yín lórúkọ humanity torí bàbá humanity wọ́n sọ ọ́nù fídíò wọn kan pé àwọn gẹ̀nìkan alákatakítì wọn náà wọ́n sọ̀rọ̀ sí rasalatu brọ́dà mi rasalatu mọ́dà wọn lóhùn máa bá tiẹ̀ lọ o ọ̀nà jẹ́ ẹ̀mú kíníkan ni o ẹ dákun oúnjẹ wo náà lẹ̀ ń jẹ kí náà lẹ̀ ń mu náà. sọ yín wá ṣe fídíò kan short fídíò kan fún bọ̀dọ̀ rasalatu yìí wọn ò lè gbọ́ yé ń fi àwọn fídíò kọ̀ọ̀kan sáàrin rẹ̀ tó jẹ́ ti gàwátì níjọ́ tí wọ́n pàdé rẹ̀ tí wọ́n ń bi léèrè pé wọ́n gàwátì orin tó ń kọ yìí orin tó náà sọ ni pé bẹ́ẹ̀ ló ń ti kọ́lé ibẹ̀ ló ń ti ra mọ́tò ibẹ̀ ló ń ṣe nǹkan kan èwo ló gbé lọ́ngbà tí ń lọ kíámà èwo ló gbé lọ́ngbà tí ń lọ sálì kíámà sọ́mọ̀ pé kú òun ọ̀yà bá ní. madha taquluna idh qala al-ilahu lakum madha fa'altum wa antum akhirul umam. bí táàtì dóònù wọn ti ń pèrún jama tó dásùkò ìṣá jama wa mọ̀ ń bẹ̀ yín ẹ má ti ń di orúkọ ẹnì kankan wala tanabazu bil alqab gbogbo àyíká yìí tẹ́ ẹ bá ti bá kódà kẹfẹ́ báyàn wí ẹ má ti ń di orúkọ rẹ̀ ẹ má ti ń di orúkọ ẹnì kankan so Islam ò fara mọ́ ká sọ̀rọ̀ alókọ tí kò lọ abẹ́lọ́wọ̀n bá lẹ́dàá wa kọjọ gbogbo tá à ń ṣe yìí ọlọ́mọdún aládàá bẹ́ẹ̀ àníyàn wa tá a sì fi ń ṣe abẹ́ọba lẹ́dàá wa kọ́ méjì nǹkan kan ó yí àníyàn náà padà kó tó wá sẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam bọ̀dọ̀ ìdọ̀ àsálátù ẹ má lọ chọ́ọ̀chì lọ kọrin mọ́ gbogbo onítẹ̀sí ń kọ́ tẹ́ rò pé Jésù ọ̀rẹ́ yín kọ́ lọ onílànà àkídà Islam o Jésù kọ́ ni Ìsá ọmọ Màríyámà o kẹ́ gbọ́ yé o bí tí ń ti bẹ̀rẹ̀ nù fídíò tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ nù assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Rakib